ìbéèrè ni pé ṣé Yahweh ni ó dá ayé? Ẹyẹ ebú èbú ẹ̀kọ́ gbọ́n. Ọmọ òmùgọ̀ ni wọ́n máa kọ́ ní ọgbọ́n tí wọ́n máa bú èbú. Yahweh kọ́ ni ó dá ayé. Yahweh kọ́ ni ẹlẹ́dàá. Yahweh kọ́ ni olódùmarè. Ẹ jẹ́ n ṣàlàyé tẹ́tí gbọ́. Lákọ̀ọ́kọ́ mú a gbọ́dọ̀ mọ ẹni tí ń jẹ́ àdániwáyé, ẹlẹ́dàá, olódùmarè. Ẹni tí à ń pè yìí òun ló dá ohun gbogbo tó wà nílẹ̀ ayé yìí. Ó dá ilẹ̀, ó dá ewé, ó dá afẹ́fẹ́, ó dá omi, ó dá òkùnkùn, ó dá ìmọ́lẹ̀, ó dá ẹyẹ, ó dá ènìyàn, ó dá ẹranko. Gbogbo àwọn nǹkan wàyí, gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí pátápátá ni Elédùmarè dá. Ìyẹn ẹlẹ́dàá. Ó dá èémí tá à ń mí sí imú, tá à ń mí lọ, tá à ń mí bọ̀. Ẹlẹ́dàá ló dá gbogbo ẹ̀. Ìyẹn ni à ń pè ní ẹlẹ́dàá. Òun ni Yorùbá ń pè ní Olódùmarè. Èdè tí wọ́n bá ń pè ní ìlú tiyín, bóyá Ìgbò ní àbí Haúsá, èdè tí wọ́n bá ń pè ní ìlú ẹ̀, òun ni kò pé Olódùmarè làwa ń pè níbí. Now, nígbà tá a ti mọ gbogbo nǹkan tí ẹlẹ́dàá wa dá báyìí, mímí ìmísínú, ìmísíta, ká gbé ẹ̀mí sínú, ká gbé ẹ̀mí síta báyìí. Sáǹdì tó ń jáde, ohùn tó ń jáde, ó ṣàǹgbọ́ mí sínú, mí síta, ibẹ̀ ni a ti ń gbọ́ Yahweh. Lára nǹkan tó Ọlọ́run dá ni ẹ̀mí tá à ń gbé sínú, tá à ń gbé síta, mí sínú, mí síta, bí ó ṣe ń dún, òun là ń pè ní Yahweh. Bá ṣe ń gbé oxygen sínú, tá à ń gbé carbon dioxide síta, òun ni à ń pè ní Yahweh. The process, the sound that we heard, tá a gbọ́ nínú ẹ̀, òun ni Yahweh. So ṣé ti rí pé lára nǹkan tí ẹlẹ́dàá dá náà ni Yahweh. Ẹ̀mí tá à ń mí sínú, tá à ń mí síta, ara nǹkan tẹ́lẹ̀dàá ni dání. Fine. Ó ti wá dá báyìí. Àwọn tó wá kọ Bíbélì, ìkan nínú àwọn ajagunbalẹ̀, colonial master, ó wá fi ara ẹ̀ sí ipò Yahweh yẹn. Ó impersonate Yahweh. Ó sọ pé òun lòun ń jẹ́ Yahweh. Ẹni tó wà nínú Bible yẹn, ènìyàn ni. Ó níyàwó, ó ní ìyàwó méjì. Ó ní ìyàwó àkọ́kọ́ Israel, ìyàwó ẹ̀kejì Ashera ló ń jẹ́. Òun ló pàṣẹ kán lọ pa gbogbo àwọn àkọ́bí Egypt. Ó pàṣẹ ìlú kan pé kán pa gbogbo àwọn ọmọ tó wà níbẹ̀. Kò sí àṣẹ burúkú tí Yahweh tó wà nínú Bible yòókù. Òun kọ́ ni ẹ̀mí. Òun kọ́. Òun impersonate orúkọ yẹn bíi pé kí n sọ pé mi ni Ṣàngó báyìí, àbí kí n ní èmi ni Ọya. Ẹ ṣáà mọ̀ pé mi kọ́ ni Ọya. So kí n wá bẹ́ẹ̀ sí fi orúkọ yẹn hùwà burúkú. Nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nìyẹn. Nickname ẹni tó wà nínú Bíbélì tó ń kó àwọn èèyàn lẹ́rù yẹn, òun ni Yahweh. Ó impersonate, ó jí orúkọ yẹn, ó yá orúkọ yẹn lò fún ara ẹ̀ ni. Ṣọ́rọ̀ mi yé yín? So òun gangan kọ́ ni ó ń jẹ́ orúkọ yẹn, àmọ́ orúkọ ẹ̀ rárá. Ó yá orúkọ yẹn lò ní. Tẹ́ bá lọ ka Mátíù orí 10, ẹsẹ̀ 4, ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 140, 34 to 39. Ẹ lè lọ ka Luke orí 14, ẹsẹ̀ 26, 26. Ẹ lè lọ ka Lẹ́fítíkù orí 15, ẹsẹ̀ 13, ẹsẹ̀ 13. So go and read all those places and see if Yahweh is truly the creator. So the sand is not even the person that impersonated that sand is not, he did not even impersonate the creator. So when you want to pray, tó bá ti fẹ́ gbàdúrà láti wákàtí ẹ máa pọ̀ Ọlọ́run Elédùmarè, kẹ́ máa pe aṣẹ̀dá, kẹ́ máa pe ẹlẹ́dàá. Nǹkan tàdúrà yín ò ṣe gbà látijọ́ ènìyàn nítorí pé òfo lẹ̀ ń gbàdúrà sí. Òfo lẹ̀ kàn ń gbàdúrà sí. Nígbà tó bá ń pe òfo, nǹkan tó exist tó ń pè tó ń gbàdúrà, àdúrà ló gbà náà.
so láti sìn lọ gbìyànjú àṣà ní kẹ́ gbọ́ òrìṣà kankan, ẹ bẹ̀rẹ̀ sí pé ọlọ́run ẹlẹ́dàá mi, olódùmarè ẹlẹ́dàá ayé àti ọ̀run, ni pé kó gbọ́ àdúrà ẹ̀, ó dẹ̀ máa gbọ́. Ìyàtọ̀ máa wà, bẹ̀rẹ̀ sí gbàdúrà sí ẹlẹ́dàá gangan. Alright, have a nice day. Ẹ kú iṣẹ́ òní. Ẹ ṣé.